wọ́n nílé fìdí pọ̀tẹ̀ wọ́n ní àwọn ò mọ̀ yín rí ṣé bí nǹkan tó wà fẹ́ tiwa nílẹ̀ Yorùbá náà nìyẹn nǹkan tó ń dà wá láàmú nǹkan tó wà fẹ́ tiwa nílẹ̀ Yorùbá náà nìyẹn nígbà tó jẹ́ pé dọ́là lọ fi yan ọba connection lọ fi yan ọba Ifá kì í ṣe Ifá original Ifá politician Canada ní Ifá politician ti máa ń mọ̀ bá. ẹ̀yin èèyàn ẹ wò lórí ọ̀rọ̀ àwọn Seyitinubu pẹ̀lú ìyàwó Tinubu àti lórí ọ̀rọ̀ Alhaji K1 ẹ wo ọ̀rọ̀ pọ̀ lórí orí wọn gbẹ́gẹ́dẹ́ gbiná nínú fídíò tí mo fẹ́ play fún yín ẹ wo ẹwọ́n kankan fi lé kẹgbọ́n nǹkan tí wọ́n sọ nínú fídíò yìí. wọ́n máa pè yín kò tí ì kàn yín bọ́dà Wàsíù ẹ̀yin bàbá ẹ lọ sẹ́ńpẹ́ náà bí àṣà yín wọ́n máa pè yín kò tí ì kàn yín bọ́dà Wàsíù wọ́n máa pè yín kò tí ì kàn yín torí pé ohun tí Táyé ṣe tó mú jẹ Kẹ́hìndé lè ṣe kó má mú jẹ o bẹ́ẹ̀ ni ohun tí Táyé ṣe tó mú jẹ Kẹ́hìndé lè ṣe kó má mú jẹ o ló dífá fún wípé gbogbo bí Ifá Tinubu Baba Jaga bó ṣe kú wọn ní pàǹpà ní Lagos State mọ́ra tó fi kọ̀rọ̀kọ̀rọ̀ torí pé wọ́n wá láti Lagos State ọmọ Ọ̀rágbìjì ni wọ́n tó wá di baálẹ̀ tọ́jọ́ afọbajẹ tó tún wá ń jọba báyìí ní Lagos State tó ti di gbogbo Lagos State mú orígun mẹ́rin east west north south Lagos State tó ti dì í mú tẹ́ ẹ bá rò bí pé bóyá ẹ lè ṣe bẹ́ẹ̀ fún wọn níjẹ̀bú Ìjẹ̀bú ló ń pé bí omi ìṣọmọ Ìjẹ̀bú náà ṣùgbọ́n torí ẹ̀ mo sọ pé ohun tí Táyé ṣe tó mú jẹ Kẹ́hìndé lè ṣe kó má mú jẹ o ẹ má forí fọnà kẹ má bàa gbóhùn ara yín o bọ́dà Wàsíù torí wípé wọ́n ní ọmọ tó bá fẹ́ jogún kógún ìtọ̀kìtàn ló máa pa bọ́dà Wàsíù ẹ̀ ń ṣọmọ Ìjẹ̀bú torí pé ẹ ti forí fọnà báyìí ẹ wá ń gbóhùn ara yín ṣe rí ilé ayé yìí ṣe rí téèyàn bá fẹ́ join politics pé kéèyàn tẹ̀ fẹ́ ṣe nǹkan re ni kó má jẹ́ politics nìkan kéèyàn fẹ́ ṣe nǹkan re ayé nǹkan re òun fẹ́ kéèyàn ṣe òun náà o ó kàn yín pé bọ́dà Wàsíù fẹ́ èrò gbàbùkún ni ṣùgbọ́n nǹkan re àwọn èèyàn fẹ́ kéèyàn ṣe nǹkan re náà káti ẹ̀pá títí bọ́dà Wàsíù tì ìjọ tó bá fẹ́ ṣe nǹkan re tàbí tó bá fẹ́ lọ join politics is a dirty game tàbí tó bá fẹ́ lọ join politics sórí story tí o gbọ́ rí ìjọ tó disfàájì ìyá ẹ̀ oorun tí ìyá àti bàbá ẹ̀ tó sùn wàláhì wàá gbọ́njọ́ yẹn tó bá fẹ́ lọ join politics torí pé wọ́n á wà díẹ̀ wọ́n á tù díẹ̀ ibi tí wọ́n gun òrò pé torí ẹ lè jáde dé wàláhì àwọn èèyàn á tù díẹ̀ wọ́n á wà díẹ̀ bẹ́ẹ̀ ni ìjọ tí yóò disfàájì yẹn ètò ọkọ bá yẹ ẹ sùn ìyá ẹ kọ́ tó bí ẹ wàláhì wàá gbọ́ story ara ẹ ń ta ló bá tán báyìí nísìn ẹ ti fọwọ́ fọná ẹ ti forí fọná ẹ wá ń gbóòórùn ara yín àwọn ẹbí ìfìdí pọ̀tẹ̀ wọ́n ní ẹ kì í ṣọmọlé àwọn wọ́n láwọn ò mọ̀ yín rí bẹ́ẹ̀ ni ṣé mo pé wọ́n ní tí wọ́n bá lọ lógún ọdún ìjọ kan báyìí lóòótọ́ máa bá a tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ máa bá a bẹ́ẹ̀ ni wọ́n lè sọ pé èèyàn méjì ò ń pòfò rọ́ tẹ́ni tó ń parọ́ fún ò bá mọ̀ ẹni tó ń parọ́ mọ̀ pé òun parọ́ torí pé ìgbà mi ẹ̀ sẹ́ pé gàgàrà wúlẹ̀ ti wá ìgbà mi ẹ̀ ní ọmọ ibì kan ní ìgbà mi ẹ̀ ní ọmọ fìdípọ̀tẹ̀ la gbọ́ tẹ̀ ń sọ láti ọdún yìí àwọn fìdípọ̀tẹ̀ dẹ̀ ti jáde wọ́n sọ pé ẹ̀ ń ṣọmọ ẹbí àwọn àti wípé tó bá jẹ́ pé ọmọ fìdípọ̀tẹ̀ ní wọ́n ní Èkìtì lọ sin bàbá yín sí àmọ́ bàbá yín wọ́n ní ọmọ ọdún méje lẹ́wà tí bàbá yín ti kú àmọ̀yá yín kò sí ẹ̀gbọ́n yín kankan tó jáde tó lè sọ pé òun ní ẹ̀gbọ́n Wàsíù o kò sábúrò yín kankan tó jáde tó lè sọ pé òun ní àbúrò wa bọ̀dá Wàsíù o ṣẹ́yìn náà wọ̀ bọ̀ látòkè bíi bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni torí pé ọmọ ìyá tó bí àwọn kan ọmọ ìyá tó bí bàbá Tinubu àmọ́ bàbá tó bí wọn àmọ́ olùtọ́ ti wá bàbá wa Tinubu ọjà bọ́ látòkè ni àmọ́ ẹ̀gbọ́n wọn àmàbúrò wọn wọn ní Ìràgbìjì lọ ti wá kẹ́kọ̀ọ́ sí àmẹ́bí wọn ṣáwọn náà jáde ní like father like son ìwà yóò máa yàtọ̀ síra wọn torí Ọlọ́run nígbà tẹ́pà náà lọ breed yín ìwà yóò yàtọ̀ síra wọn bákan náà jọ ní o lọ́rọ̀ kan ṣá ìdílé Fìdípọ̀tẹ̀ wọ́n sọ pé àwọn òmò yìí ẹ sọ pé ìyá kiri ló bí ìyá Ẹlẹ́gùṣí ló bí ìyá yín bí nǹkan wọ́n ní ìyá Ẹlẹ́gùṣí ò bímọ
wọ́n ní Ẹlẹ́gùṣí òbí mọ wọn ọmọ ìyá yín kí ló dé ṣé ọmọ fowó rẹ̀ bí ni ẹ dẹ̀ fẹ́ gbá wọn lójú kí ni nǹkan tó dé báyìí ní ìsìn ẹ tún sọ pé ìdílé Fìdípọ̀tẹ̀ ẹ tún tán mọ́ ìdílé Gbùrùjú àbí kí ni ìdílé tí ó fẹ́ jọba báyìí ní ìsìn kí ni nǹkan tó dé kò tí ì kàn yín wọ́n máa pè yín kò tí ì kàn yín ẹ lọ sẹ́ńpẹ́ ẹ lọ dúró de tọ́ọ̀nù yín bọ̀dá Wàsíù ẹ lọ dúró de tọ́ọ̀nù yín ẹ má gbójò fójò bẹ́ẹ̀ dẹ̀ má gbójò fójò ni ẹ bá gbójò fójò kò tí ì kàn yín bọ̀dá Wàsíù tí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ kan báyìí lóòótọ́ máa bá òótọ́ ti bá báyìí ní ìsìn àwọn lè Fìdípọ̀tẹ̀ wọ́n náà wọn ò mọ̀ yín rí wọ́n ní kẹ́ wá sọ ìkan nínú àwọn ẹbí kẹ́tẹ̀ wá sọ sítórì ara yín ẹni tó bí yín ìran kẹta ìran kẹrin ìran karùn yín wọ́n ní kẹ́ wá sọ. wọ́n nílé Fìdípọ̀tẹ̀ wọ́n ní àwọn ò mọ̀ yín rí ṣé bí nǹkan tó wà fẹ́ tiwa nílẹ̀ Yorùbá náà nìyẹn nǹkan tó ń dà wá láàmú nǹkan tó wà fẹ́ tiwa nílẹ̀ Yorùbá náà nìyẹn nígbà tó jẹ́ pé dọ́là lọ fi yan ọba connection lọ fi yan ọba Ifá kì í ṣe Ifá original o Ifá politician Canada ní Ifá politician ti máa ń mọ̀ bá connection ní Ifá politician fi tó fi máa ń yan ọba lé wa lórí ẹ wá fẹ́ kí ìlú rojú báwo ni ìlú ṣe máa rojú báwo ló ṣe máa rojú Ọlọ́run báwo ni ìlú ṣe máa rojú wọ́n ní ohun téèyàn ò bá jẹ̀yà fún báṣubàṣu lèèyàn máa tẹ̀ bẹ́ẹ̀ ni torí àwọn ọba tó mú láti irú ọba Olúwo yẹn bó ṣe ń ṣe gbàtẹ́ pé Ifá kọ́ ló mọ́ ọba Olúwo by connection ni wọ́n lọ wọ́ wá láti Canada ni mo ẹni tí mo mọ̀ ni connection ni ọba Olúwo ṣe ń ṣe báyìí nísìn ṣé bí ọba ṣe ń ṣe lọ́ba Olúwo ṣe ń ṣe yẹn ṣé bọ́ba ṣe ń ṣe lọ́ba Olúwo ṣe ń ṣe ọba tó mú gbó eléyìí ò ṣe pé bóyá mi lè fàlẹ́jì sí torí pé ọ fídíò ìyàwó wọn tó lọ yẹn ó fídíò ẹ̀ báyìí tá a rí ibi tí ọba ti ń wégbó ọba Olúwo tó ń wégbó ṣé bó bá ṣe ń ṣe nìyẹn ṣé bó ṣe yẹ kó bá máa ṣe nìyẹn torí Ọlọ́run oyún tó yóò bá jẹ̀yà fún yẹn wọ́n máa ṣe báṣubàṣu ni báṣubàṣu ló bá máa ṣe wọ́n ní ọmọ onílé àtẹ jẹ́jẹ́ àjòjì àtẹ yamayama àjòjì gbàtẹ́ pé kì í ṣàwọn ọlọmọ ọba bó ti kì í ṣàwọn ọlọba kàn ṣá bó ti ẹ̀jẹ̀ pọ̀ ọmọ ọba ni wọ́n kì í ṣàwọn ọlọba kàn wọ́n gbójò fún jò ni wọ́n gbójò fún jò ọmọ máa ṣe bó ṣe wù wọ́n ni torí pé Ifá òyàn wọn Ifá kì í parọ́ Ifá kì í ṣèké Ifá politician ló mú wọn torí kọ́ lè máa rí wọn lò kọ́ lè máa control wọn ni bẹ́ẹ̀ ni politician ti rubbish Yorùbá culture Ọlọ́run àwọn politician ní Nàìjíríà àwọn politician lẹ Yorùbá wọ́n ti rubbish Yorùbá culture Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ wọ́n ti yí àṣà wa padà àwọn politician ti yí àṣà wa padà bẹ́ẹ̀ ni wọ́n ti dojú ìṣẹ̀ṣe wa rú gbogbo àwọn politician lẹ Yorùbá wọ́n ti dojú ìṣẹ̀ṣe wa rú kí ló dé àwọn bíi Ifá Tinubu àwọn gọ́vnọ̀ nígbà tó yẹ pé gọ́vnọ̀ ló ń gbé sátífíkẹ́tì lé wọn lọ́wọ́ gọ́vnọ̀ ló ń fọba jẹ bẹ́ẹ̀ ni wọ́n lè máa ráyè control wọn chairman local government ó ń pàṣẹ fún ọba wa tí chairman local government bá fẹ́ trouble tí chairman local government bá fẹ́ sọ pé kọ́ba wa máa lọ wọn ò bí ọba òun dà kò ní gba sálárì ni kí ló dé ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ẹ wá ní kí ìlú rojú kí ìlú ráyè ẹ wá ní kí ilẹ̀ Yorùbá kó tòrò ẹni kó tòrò wọ́n ti dojú ìṣẹ̀ṣe wa rú wọ́n ti yí ìṣẹ̀ṣe wa padà bẹ́ẹ̀ ni wọ́n ti rubbish culture wa àwọn politician nìyẹn o ẹ̀yin afọbajẹ náà ṣé ẹ rí wàhálà tẹ̀ ń dá sílẹ̀ fún wa nílẹ̀ Yorùbá ṣé ẹ rí wàhálà tẹ̀ ń dá fún ọ̀ràn Yorùbá ẹ̀yin afọbajẹ torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn tó ń dupò torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn tó ń dupò oyè tí ó exist ẹ máa create ẹ̀ fún wọn torí pé kẹ́ ẹ lè torí owó náà ni ẹ máa create fún wọn ojú ayé yín ò dá báyìí bóyá lẹ́yìn gan lè sùn wọn Ọlọ́run bóyá lẹ́yìn gan ṣe máa rí ẹ̀yin afọbajẹ ẹ ti dojú ìṣẹ̀ṣe rú torí owó ìkànnì ẹ̀ nífẹ̀ẹ́ wa nílẹ̀ Yorùbá torí pé tó bá yẹ pé nífẹ̀ẹ́ ìwà ni ẹ ní gbòjò fójò kí gbogbo olú máa wá dàrú báyìí ní ìsìn eléyìí tẹ̀ ṣe yóò dáa kódà ìkàlẹ̀ ṣe fúnra Yorùbá èmi mọ̀ pé dúdú lọ́kàn dúdú ni ọsàn ìran Yorùbá máa so mo mọ̀ pé dúdú lọ́sàn ìran Yorùbá máa so dúdú lọ́sàn wa máa so bẹ́ẹ̀ ni ẹ fi mẹ̀kúnnù sílẹ̀ bẹ́ẹ̀ ni ẹ fún mẹ̀kúnnù ní wàhálà kí ló dé wọ́n ní tí ọwọ́ ò bá ṣe ṣán èèyàn máa ń ka lórí ni òrìṣà bó ò lè gbè mí ṣé mi bó ṣe bá mi kí ni nǹkan tó dé
ẹ kàn dá wàhálà sílẹ̀ fún mẹ̀kúnnù ni ebi ń pa mẹ̀kúnnù terrorist ń jí wa gbé ẹ tó ń dá wàhálà láti bí ọ̀sẹ̀ méjì báyìí ní ìsìn orí íńtánẹ́ẹ̀tì gbogbo àgbáyé gbogbo ilẹ̀ Yorùbá báyìí ní ìsìn ọ̀rọ̀ Wàsíù ni o bọ̀dá Wàsíù ni o bọ̀dá Wàsíù ni o bọ̀dá Wàsíù ni o kí ni nǹkan tó dé lórí pé jẹ́ kí Ifá kó mọ pé ẹni báyìí ni òkèdè announce síta bọ̀ torí pé owó tẹ̀yìn afọbajẹ náà ẹ̀yin ìdílé ọba torí owó tẹ fẹ́ gbà ẹ ti mẹ́ni tẹ fẹ́ mú o ẹ wá tó gbogbo àwọn tó fẹ́ dupò yẹn wọ́n wá lọ rẹpẹtẹ oníkálùkù àmọ́ wá gbowó á máa gba mọ́tò àsìkò jẹ́yìn lélẹ́yìí oníkálùkù á máa gbowó wọ́n á máa gba mọ́tò wọ́n á máa gbalé wọ́n á máa gba gbogbo ẹ̀dẹ̀ tí mẹ́ni tẹ fẹ́ mú o ṣé bí torí gbogbo ẹ̀ náà pé tí wọ́n ní sàn láàrin ajé ló mú ní pẹ́kọrọ ṣé bí torí gbogbo wàhálà àtẹnujẹ torí fẹ́jẹ torí àtijẹ títí yìí náà ni ó ṣe jẹ́ pé àti ẹni tí ìdílé ọba kàn àti èyí tí ó kàn gbogbo wọn torí pé business lẹ́fẹ́ fi ṣe pé òun ló fa gbogbo wàhálà yìí tó bá yẹ pé gbogbo yín ẹ ti jọ wà unite ẹ ti jọ mọ̀ pé òkè o ẹ ti fẹnu kẹnu o ẹ ti dífá pé ẹni báyìí ni a fẹ́ mú o kẹ́dẹ̀ tí announce pé ẹni báyìí lẹ fẹ́ mú ṣẹ́rù bọ̀dá Wàsíù àmà tó sọ pé òun wá láti ìdílé fìdí pọ̀tẹ̀ àbọ̀ òun wá láti ìdílé tó fẹ́ jọba yẹn àbàṣẹ́ pé òun wá láti ìdílé kan torí pé ó ti mọ̀ pé Ifá Tinubu wà lẹ́yìn òun tó máa bóun ṣe gbogbo ẹ̀ èyí tẹ̀ ń ṣe fún mẹ̀kúnnù yóò dáa ìkàlẹ̀ yìí náà bàbá wa Ifá Tinubu èyí tẹ̀yìn gan ṣe yóò dáa kò dáa bẹ́ẹ̀ ṣe kó wọn ní pàǹpà mọ́ra ní Lagos State ọmọ Ọ̀rágbìjì nìyẹn ń ṣọmọ Èkó ẹ dẹ̀ fi style ẹ fi jọba lé wọn lórí torí pé in fact èyí tó jọba lọ gan lẹ́yìn ṣe fún wọn ní Lagos State òun lẹ́tọ́ wọ́n fẹ́ ṣe fún bọ̀dá Wàsíù báyìí ní ìsìn kò dáa kí ló dé Ifá Tinubu kí ló dé ẹ̀yin ni lánàá ẹ̀yin ni lẹ́nìí bí ẹkún apọ̀kọ̀ jẹ́ kí ló dé tí ẹnu kì í sí lára afọ́kèémù yín báyìí náà Ifá Tinubu kí ló tẹ́ ni ò ṣe kí ń sìn lẹ́nu afọ́kèémù yín bọ̀dá Wàsíù ẹ̀yin sọ pé kí Àwùjalẹ̀ tó kú ló ti fi yín jẹ oyè ok bàbá Tinubu ìyẹn náà ẹ̀yin náà ok nísìn bàbá Tinubu ni ó ṣe ọgbọ́n àmọ̀kọ́rí àyímọ́kọ́rí ọrí àbáyé lọ́yẹ sọ àrékèrèkè ṣá tó lọ bá Àwùjalẹ̀ allegedly wọ́n ló lọ bá Àwùjalẹ̀ ó lọ sọ fún Àwùjalẹ̀ wípé kán fi bọ̀dá Wàsíù jẹ olórí ọmọ ọba ṣọ́mọba ni bọ̀dá Wàsíù ni wọ́n ní Èkìtì ni bàbá wọn ti wá Èkìtì lọ sí bàbá wọn sí ìyá wọn ló tán mọ́ Jẹ̀bú bí nǹkan gbogbo ẹ̀ ṣàwọn ṣàyí gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ̀yin náà politician yín ẹ parọ́ bọ̀dá Wàsíù ẹ parọ́ kí ló dé ó ti pẹ́ tẹ́tí náà sàbí ṣọ́pẹ́ fẹ́ jọba ẹ̀ láti ìgbà tẹ́tí kọrin ipò ọba dára o ipò ọba tẹ́tí náà sí ẹ kàn ṣàkàntì ẹ mójú ẹ gbé táyé fún Kẹ́hìndé ni ẹ lè ní sùúrù kókó ìdílé fìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀ ẹ lè ní sùúrù ẹ tún ti sáré yí báyìí ní ìsìn pé ìyá tó bí ìyá kùnrin máa kọ́kọ́ ìyá lákù ìyá yín ó wá láti ìdílé tó fẹ́ jọba ní ìsìn pé ìyá tó bí ìyá kùnrin máa kọ́kọ́ ìyá lákù ìyá yín ìyá Ẹlẹ́gùṣí ni wọ́n dẹ̀ sọ pé ìyá Ẹlẹ́gùṣí tẹ̀ sọ ìkò bímọ ìbẹ̀lẹ̀ tó fẹ́ yí sí báyìí ní ìsìn àbí bẹ́ẹ̀ kọ́ so irun tí mò ń sọ ni pé ẹnu òun sì rárá fọ́kèmù Ifá Tinubu ni wípé àwọn ni wọ́n dá gbogbo wàhálà yìí sílẹ̀ àwọn ni wọ́n dá sílẹ̀ torí pé allegedly àwọn lọ́lọ́ bá Àwùjalẹ̀ wípé kó fún Wàsíù ní olórí ọmọọba yẹn náà dẹ̀kẹ̀lé ó ní láàrin 2 weeks wọ́n announce síta torí pé kẹ́yẹ àwọn ọmọ Ìjẹ̀bú kọ́ má bàa challenge wọ́n announce síta láàrin ọ̀sẹ̀ méjì pápápá wọ́n ti sáré wọ̀pẹ̀ bí o wọ́n ṣàti sáré fún wọn lóyè yẹn wọ́n ti sáré fún wọn ní ọmọ òye wọ́n ti ṣe gbogbo ẹ̀ by the time táwọn èèyàn máa fi mọ̀ táwọn fi gbé kò sí nǹkan táwọn ọmọ Ìjẹ̀bú lè ṣe mọ́ wọ́n ti fún wọn lólórí ọmọọba kí ni nǹkan tó dé kí ló dé ilé dálẹ̀ bàbá Ifá Tinubu ilé dálẹ̀ ṣé bí torí wọ́n fún wọn ní olórí ọmọ bàbá yìí nísìnyí wọ́n ṣe ní gọ́ọ̀sì lọ́ ṣe nájà láti sọ pé àwọn fẹ́ jẹ Àwùjalẹ̀ wípé Àwùjalẹ̀ ti sọ fáwọn wípé káwọn jẹ Àwùjalẹ̀ kó tó kú ṣé ẹ dúró náà ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ gbóhùn ọ̀rọ̀ tẹ́ ń sọ ni bọ̀dá Wàsíù ẹ gbóhùn ẹ ni ṣé Àwùjalẹ̀ ti mọ̀ pé òun máa kú ni ló ṣe wá sọ fún yín pé tóun bá ti kú o Wàsíù wọ́n ló bá jẹ Àwùjalẹ̀ irọ́ lẹ̀ ń pa ẹ̀mí irọ́ kì í gùn ẹ ṣe ń parọ́ báyìí ní ìsinmi àti pé ti ẹ̀ dúró ná ṣé tẹ bá jẹ ọba tán ṣé ẹ máa fi orí adé ẹ máa lọ fi kọrin báyìí káàkiri ni kókú sí ohun tí ò lè ṣẹlẹ̀ Nàìjíríà ṣé bí Nàìjíríà yẹn ni àwọn lọ́dọ̀ àwọn politician tó ti ní bàbá àṣàlẹ̀ lẹ́yìn tó ti ní bàbá Tinubu ẹ kàn ń dojú ìṣẹ̀ṣe orú ni ẹ kàn ń ṣe ìṣẹ̀ṣe ẹ kàn ń da culture rubbish culture Yorùbá ni ẹ ń dojú ìṣẹ̀ṣe orú ẹ ń ṣe ìṣẹ̀ṣe yamayama ni
kí ni nǹkan tó dé báwo nǹkan tẹ̀ ń dálẹ̀ báwo Ifá Tinubu nǹkan tẹ̀ ń dálẹ̀ ilẹ̀ Yorùbá kò dáa o ebi ò tiẹ̀ sọ̀rọ̀ Nàìjíríà kò sí tó kàn mí pẹ̀lú Nàìjíríà ò bá dàrú kó wó mú kò sí tó kàn mí pẹ̀lú Nàìjíríà torí kò sí ẹ̀ dàrú nǹkan tó bá máa da Nàìjíríà rò gan lèmi ti ẹ̀ fẹ́ gbogbo tó bá máa da ṣe nǹkan tẹ̀ ń ṣe ilẹ̀ Yorùbá yìí ò dáa o bẹ́ẹ̀ ṣe ń gbí mí ilẹ̀ Yorùbá rúgbùrùgbù yìí kò dáa o gbogbo àwọn báyìí lẹ ti kórè wọn sábẹ́ kẹlẹ̀ máa ráyè control wọn gbogbo àwọn gọ́fúnà pátápátá lẹ ti kórè wọn sábẹ́ kẹlẹ̀ máa ráyè control wọn ṣé bí torí pé Adeleke kò join APC níyàwó yín ṣe lọ kanra mọ́ ní 2 weeks ago nígbà tí wọ́n lọ ṣe tọ́lọ ṣe ìnáwó lọ́dọ̀ nílé Ifẹ̀ lọ́dọ̀ ọba gbogbo pátápátá lẹ ti sọ di APC gbogbo pátápátá lẹ ti kórè wọn má bẹ́ èyí tẹ̀ ń ṣe yóò dà bẹ́ ṣe ń dalẹ̀ Yorùbá tẹ́ ṣe mi rúgbùrùgbù yìí kò dáa o kò dáa bàbá Jágá o Ifá Tinubu kò dáa o wàláhì má sọ pé má fi àníyàn máfíà ní àwọn tí ò bá mọ̀ yìí ni Ọlọ́run ẹ̀yin ló yẹ kẹ́ jẹ́ patron àwọn Malians Ọlọ́run ẹ̀yin ló yẹ kọ́ fún ní patron àwọn Malians like father like son òun tí bàbá gbọ̀n lọ́mọ́ràn ìwà ẹ̀yin àti wọ̀dá wá sí òyàtọ̀ síra wọn kẹ́ṣẹ́ máa fi agídí fẹ́ gbà nǹkan ní nǹkan ṣá kẹ́ máa fagídí fẹ́ gbà nǹkan ní nǹkan kan tí ò kì í ṣe titi yín kẹ́ máa claim ìlú onílùú nǹkan tó bá ti da kó ṣáà máa jẹ́ titi yín àfẹ́mí mímí syndrome èmi nìkan náà ni àfẹ́mí èmi ni mo fẹ́ mọ ẹgbẹ́ lẹ́yìn ojú kòkòrò ẹ ní ojú kòkòrò gan o ẹ ní ojú kòkòrò ju èkúté àtológbò lọ èkúté àtológbò ni mo mọ̀ pé wọ́n máa ń ojú kòkòrò ẹ ní ojú kòkòrò ju wọn lọ bẹ́ẹ̀ ni àti bàbá àtọmọ yín àti Ifá Tinubu àti bọ̀dá Wàsíù wọ́n máa pè yín kò tí kàn yẹn ẹ lè jọba torí pé ẹ yọ ọmọ Ìjẹ̀bú tí bọ̀dá Wàsíù bá jọba lérí lórí ẹ wò ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì kí ni mo sọ yẹn ọmọ Ìjẹ̀bú ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì tí bọ̀dá Wàsíù bá jọba lérí lórí a jẹ́ pé in fact bó ṣe ṣe Lagos State tó da Lagos State mú irú gbùrùgbùrùgbùrùgbùrù mo tẹ̀ jẹ́ ìrẹ̀ ẹ̀yàn ọmọ Ìjẹ̀bú gbàgbàkúgbà fight to finish lẹ́ máa fi ṣe bẹ́ẹ̀ ni fight to finish lẹ́ máa fi ṣe bẹ́ẹ̀ ni torí pé ó ti dàṣà wọn ó ti dìṣe wọn ó mà ti mọ́ wọn lára ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n Ifá Tinubu àti Wàsíù ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn o wọn ò dáa ẹ má gbẹ́kẹ̀lé wọn ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ dìde gírí bọ̀dá Wàsíù ò tán mọ́ yín wọ́n ń ṣọmọ Ìjẹ̀bú bọ̀dá Wàsíù ò ń ṣọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni wọ́n ní Àwùjalẹ̀ ti fi àwọn jẹ oyè kó tó kú irú rọ́wọ́ nìyẹn ṣé Àwùjalẹ̀ mọ̀ pé òun máa kú ni kò wá séèyàn gidi mọ́ ní gbogbo Ìjẹ̀bú yẹn ó wá jẹ́ pẹ́yìn ni èmi ó sọ pé tẹ́ bá máa rí ọmọlúàbí tẹ́ bá máa sọ pé ní wọ́n ní nǹkan mẹ́ta ni kẹ́ wò lára èèyàn tẹ́ bá fi mọ̀ pé ọmọlúàbí ni kí lákọ̀ọ́kọ́ mo gbọ́ lẹ́nu pòfẹ́sọ̀ kan ni kí lákọ̀ọ́kọ́ wọ́n sọ pé kí lákọ̀ọ́kọ́ o intelligent ẹ̀kejì wọ́n ní energy ẹ̀kẹta wọ́n ní integrity èwo ni bọ̀dá mi wà sí òní nínú mẹ́tẹ̀ẹ̀ta èmi ò rí o fine wọ́n ní intelligence sí music tó ń ṣe ní nídìí orin wọn ní integrity kò sí energy ìsísìdì orin wọn ní ṣáwọn tí wọn ò tí ì tónú ilé wọn lọ́wọ́ fẹ́ tó ìlú wọn ò tí ì tọ́ àárín àwọn ìyàwó wọn fi kọ́ran kan ni wọ́n nídìí ìyàwó lóòótọ́ personal life wọn nìyẹn o ṣùgbọ́n bọ́ bá ṣe tónú ilé wọn lọ́ṣẹ́ máa tó ìlú náà ẹni tí ò tí ì tàárín àwọn ọmọ ẹ̀ wọn ò tí ì tàárín àwọn elégbé wọn ò tí ì tàárín àwọn ọ̀rẹ́ wọn ò tí ì tàárín àwọn ìyàwó wọn ò lè báyàwó gbé fọ́dún mẹ́wàá ṣáwọn ni wọ́n fẹ́ tó ìlú lọ́fẹ́ kẹjọ ọba lọ́fẹ́ tó ìlú ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ má gbà o ẹ má gbà tẹ́ ẹ bá gbà tí bọ́dá Wàsíù bá jẹ kábíyèsí ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kí ni mo sọ ṣé ẹ̀bọ̀ ń bẹ̀ ṣe ń lọ kì tí bá mọ̀ sọ èdè Ìjẹ̀bú ni mo fẹ́ sọ ṣá tẹ́ ẹ bá bọ́ bẹ́ẹ̀ ṣe lẹ lọ́kì bẹ́ẹ̀ ni kí ló dé bàbá Jágá irú ìró nìborùn ẹ wọ àwọn tẹ breed náà lélẹ́yìí àwọn bí àwọn ọmọ agbèrò àwọn bí àwọn ọmọ union àwọn bí àwọn ọmọ ọ̀tá àwọn bí àwọn ọmọ olórin àwọn tí wọ́n wà responsible àwọn bí àwọn apábí olè àwọn bí àwọn gbàjàbí àmọ́lè àwọn bí àwọn wèrè wíkẹ àwọn tó máa kówó jẹ àwọn tó máa fèrú gbàbùkùn àwọn tó máa gba nǹkan ní nǹkan àwọn tó jẹ́ pójú òkòrò lọ́ máa ṣe àwọn tí nǹkan wọn ò ń tẹ́ wọn lọ́rùn àwọn tó jẹ́ pé mímí syndrome ni àwọn tó jẹ́ pàfi kí gbogbo ilé ayé yìí kó jẹ́ titi wọn kí ló dé kí ló ń ṣe yín àwọn tẹ breed náà nìyẹn ẹni téèyàn ò lè mú Ọlọ́run lè yàn falẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni
ẹ wò tíru yìí tá bá gbalẹ̀ Yorùbá tíru yìí gbogbo àwọn tí mo dárúkọ tíru yìí bá tẹ̀lé wa délẹ̀ Yorùbá nǹkan ṣẹlẹ̀ o torí ẹ̀ náà lè ṣe fẹ́ ká gbalẹ̀ Yorùbá irọ́ dẹ̀ lẹ́pa iṣẹ́ tọ́lọ́run ti parí ni a máa gbalẹ̀ Yorùbá wa nǹkan ṣẹlẹ̀ o àfi kí mẹ̀kúnnù tètè dìde sọ̀rọ̀ yín o Ọlọ́run àfi kí torí pé mi àfẹ́mi ní ìka ní gbogbo yín pátápátá àfi kí mẹ̀kúnnù tètè dìde sọ̀rọ̀ yín wọ́n ní kékeré la ti ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán ẹbọ ló ń gbà ẹbọ ló ń dì kékeré la ti ń pẹ̀ka àrókò tó bá dàgbà tán mi ìmọ̀ ẹ bá mi parí ẹ̀ ẹ̀yin Irọ́lábí of Nigeria Irọ́lábí of Nigeria ní gbogbo yín pátápátá ẹni ibi tí ń pọn mọ́wẹ̀ ní gbogbo yín ẹni ibi ní gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tí bàbá gàgà tó bridge pátápátá ìkànnì àfi ajẹmáfi àyò tó ń fúnni lóko dí ọ̀pẹ̀jẹ ní bẹ́ẹ̀ bọ́dá Wàsíù lè jọba ẹ̀yin kọ́ lọ bá kàn o ẹ má fèrú gbàbùkún o àwọn ọmọ Ìjẹ̀bú lè fẹ́ bá ṣe Ìjẹ̀bú ló ń pè bí Ìjẹ̀bú bá yàtọ̀ sẹ́kọ̀ọ́ ẹ wò wọ́n á jẹ́ kẹ́ di ọba yẹn ẹ dì í nítorí yín bá rí bẹ́ẹ̀ ẹnu yín gan ò ní lè sọ ẹ lọ fi tipátipá jẹ wọ́n ní kò tí ì kàn yín wọ́n náà wà láti ìdílé tó ń jọba ìdílé fìdípọ̀tẹ̀ gan ọ̀nà ayọ́ sọ pé àwọn ò mọ̀ yín kí ló dé báwo ni nǹkan ṣe ló ṣe ń wù yín báyìí nísìn báwo ni nǹkan ṣe ń wù yín. Welcome, thank you, welcome. ẹ káàbọ̀ ẹ ṣé gan. Kí ló dé tí nǹkan ṣe ń wù yín nǹkan ló máa ń wọ̀ yín lójú kí ló dé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ Yorùbá ẹ má jẹ́ kí Fúlàní pa wá tán ẹ má jẹ́ kí Fúlàní kó wa sóko ẹrú ẹ má jẹ́ kí Fúlàní kó wa lẹ́rú àbí ṣé ẹ tún fẹ́ fi wá ṣe modern slavery ni ẹ̀yin ọba ṣé ẹ tún fẹ́ fi wá ṣe modern slavery ni èyí táwọn bàbá yín ṣe èyí táwọn bàbá yín tó ti torí mirror àti umbrella tó fi kó àwọn bàbá wa lóko ẹrú sóko ẹrú modern slavery lílí tẹ̀ fi wá ṣe yìí ẹ̀yin ọba ṣé kìí ṣòwò ẹrú lẹ́yìn náà tó fẹ́ kó wa sí báyìí nísìn Fúlàní ń pa wá sọ̀rọ̀ wọ́n fẹ́ gba ilẹ̀ wa mọye local government tó ti gbà tán ní Kwara ni bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n pa wọ́n ní Kogi wọ́n pa wọ́n burúkú wọ́n ní káwọn mídíà máa gbé ni ọlọ́wọ́ ẹlẹ́dàá gbọ́ mo dáwọn èèyàn ní Kogi àwọn Fúlàní ń pa wọ́n ní Kogi burúkú àwọn mídíà ò lè gbé ni àwọn bòde sọ kankan àwọn ọba gbẹgbẹ ti gbà bọ̀dì not all of them most of them wọ́n ti gbà bọ̀dì kí ló dé ṣé tó bá wá pa wá tán ta lè fẹ́ jọba lé lórí ẹ̀yin ọba ta lè fẹ́ jọba lé lórí tó bá pa wá tán tẹ̀lé síbi pé bóyá ẹ gbọ́ ìjọ kìíní àná kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o mo yí ká ọ̀tún mo yí ká òsì o kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹ̀rẹ̀ kódó kínní ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ bọ̀rọ̀ kínní bàbá àbèjì kábíyèsí o ìjọ kìíní àná tẹ jáde tẹ sọ pé Fúlàní ò lè kó wa lẹ́rù Fúlàní ò tó bẹ́ẹ̀ kábíyèsí ẹni bá bìlíìfù ọ̀rọ̀ yín wàláhì wọ́n máa pa gbogbo ilẹ̀ Yorùbá tán ni Fúlàní ò lè kó wa lẹ́rú wọ́n lè kó wa lẹ́rú wọ́n dẹ̀ ń lé àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn wọ́n ń lé wọn kúrò nínú ìlú wọn ẹni Fúlàní ò lè kó wa lẹ́rú ṣó dìgbà tó bá pa wá tán ni ṣó dìgbà tó bá pa wá tán ni security summit tẹ gbogbo security summit irọ́ náà ni wọ́n sì ń pa wọ́n ní Kogi báyìí wọ́n jẹ́ ẹ̀sán kankan kò dá báyìí àfi pátí nìkan náà ni pátí nìkan la rí yín sí kẹ́ẹ̀dẹ̀ máa kóyàwó jọ personal life yín nìyẹn má bínú ó kó sí mi lẹ́nu ni kò dá kí ẹ̀ nípa wa kí ẹ̀ nípa mẹ̀kúnnù èèyàn ọba èyí tẹ̀ ń ṣe yóò dá gbọ́ balẹ̀ Yorùbá kò dá wọ́n ń pa àwọn èèyàn wọ́n náwọn èèyàn ní Kogi wọ́n ń pa àwọn èèyàn àsàtà àná bí mo ṣe bá yín sọ̀rọ̀ ní ìrìnmi ìtìmọ̀ àsàtà àná bí mo ṣe bá yín sọ̀rọ̀ wọ́n sì pa àwọn èèyàn ní Kogi wọ́n gbé jáde ni ṣé èèyàn kọ́ láwọn tó ń pa yẹn ni ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan ẹni wọn Fúlàní ò lè kó wa lẹ́rú Fúlàní ò lè kó wa lẹ́rú òkè wọn ò lè kó wa lẹ́rú àwọn tó wá ń pa báyìí ní ìsìn kọ́ àwọn tó ń pa báyìí ní ìsìn kọ́ bínibíní á bí yín o bínibíní á bí yín bèrèbèrè á dẹ̀ bèrè lọ́wọ́ yín Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ bínibíní á bí yín bèrèbèrè á dẹ̀ bèrè lọ́wọ́ yín kí ló dé ẹni tó yìí ò lè mú Ọlọ́run ọba lèèyàn máa fà á lé lọ́wọ́ o kò dá o ẹ̀yin ló bá wà ilé ìjọba lé wa lórí tó bá pa gbogbo ọmọ Yorùbá tán ta lè fẹ́ jọba lé lórí nínú ẹ̀ náà lẹ ti ń ṣí mọ̀ nínú ẹ̀ náà lẹ ti ń ṣí yunifásitì nínú ẹ̀ náà lọ ti ń ṣe kínní àwọn sọ pé wọ́n ń pa àwọn èèyàn ilẹ̀ Yorùbá òrojú pẹ̀lú ẹ̀ náà ẹ sì ń ṣe pátí ẹ sì ń ṣe fàájì náà ni personal life yín nìyẹn ṣùgbọ́n àwa tẹ́ jọba lé lórí ẹ gbọ́dọ̀ kí ẹ̀ nípa wa náà ẹ gbọ́dọ̀ kí ẹ̀ nípa wa náà ṣàrò òta yín ni kò dá bẹ́ẹ̀ yẹn náà
ṣó lè já àwọn ọmọ yín, ṣó lè já àwọn ọmọ yín lọ́n pa kẹ́ má ṣe nǹkan kan sí èmi ò ní kọ́ pa àwọn ọmọ yín o, ṣùgbọ́n ṣó lè já àwọn ọmọ yín lọ́n pa kẹ́ má ṣe nǹkan kan sí ṣe bọ́ ní abiyamọ kì í gbọ́gbé ọmọ ẹ̀ kó má ta ti wèrè ni ẹ̀yin gbọ́gbé wa ẹ̀ ta ti wèrè Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ àbí torí kì í ṣe ilẹ̀ foko yín bí wa ni torí pé kì í ṣe ilẹ̀ foko di yín bí wa lẹ́ẹ̀ṣẹ̀ lè ṣe nǹkan kan sí ìkà níyó ajá àwọn ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀ ajá àwọn ọmọ tiẹ̀ fún lọ́mú ó mọ tòdù ọ̀yá kì mọ́lẹ̀ kò dá o èmi mọ̀ pé kọ́gun á kọ́gun síbì kan níjọ́ kan wàláì kọ́gun á kọ́gun síbì kan níjọ́ kan bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀bà jẹ́ káyọ̀tẹ̀ kó nínú Nàìjíríà ohun tójú yín máa rí ẹnu ẹ̀yin gangan fún ara yín ò ní lè sọ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọba tẹ́ẹ̀bà jẹ́ káyọ̀tẹ̀ kó nínú Nàìjíríà tẹ́ẹ̀bà ti torí Ifá Tinubu your mandate we shall stand Bọ́lá on your me not me you on your mandate you people shall stand tẹ́ẹ̀bà jẹ́ káyọ̀tẹ̀ kó nínú Nàìjíríà torí èèyàn kan tó fi ń pààrọ̀ Yorùbá báyìí ihun tójú tí yín gan máa rí ẹnu yín ò ní lè sọ wà láìsí láwà ẹnu yín ò ní lè sọ bẹ́ẹ̀ ni torí pé ẹ wò késekése ni gbogbo ohun tẹ́ ń rí báyìí nísìn kàsàkàsà ń bọ̀ lọ́nà Ọlọ́run késekése lẹ́ rí kàsàkàsà ń bọ̀ lọ́nà ọ̀run ìyàbọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan ọ̀run tó ń yàbọ̀ báyìí nísìn ihun tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà ihun tó máa ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá ọ̀run ìyàbọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ àáfà tó dẹ̀ níyàn máa mú ni ọmọ tiẹ̀ náà ní jẹ tíra o Ọlọ́run ọmọ tiẹ̀ náà ní jẹ tíra ibo lẹ fẹ́ sá lọ we dey there together àjọ máa enjoy ẹ̀ ní ohun tó bá wá ṣẹlẹ̀ sí Nàìjíríà ẹjọ́ máa wọ enjoy ẹ̀ ni torí pé wọ́n ní olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ni ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ ti lajú yín sílẹ̀ báyìí tàlùbọ̀ ti kó wọ̀ kò ṣe kó fẹ́ kó wọ̀ ó ti kó wọ̀ ni ẹ̀ẹ́dẹ̀ sọ nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n ní tí kìnìún bá ń pa ọmọ tálákà wọ́n á ní ó ń fọ̀lú mọ́ ni ṣùgbọ́n tó bá ń pọ ọmọ olówó ariwo ata torí ọmọ tálákà ni kìnìún ń pa báyìí ẹ bìlífù pa ti pọ̀ jù ẹ fẹ́ wọ́n fẹ́ depopulate wa wọ́n ti pọ̀ jù kọ́ máa pa wọ́n lọ wọn ò tí ì pa wọ́n débì kan kìnìún pọmọ táníkà báyìí nísìn tó bá ń pọmọ olówó ariwo ata tó bá di pé tí àfẹ́ tí báyìí nísìn tó di pé àwọn Fúlàní yẹn wọn ò fẹ́ mọ̀ pé ọba lélẹ̀ ìjòyè lélẹ̀ olówó lélẹ̀ nǹkan kan lélẹ̀ bọ̀rọ̀ kìíní lélẹ̀ kọ́kọ́ ń pa anybody pa yebu lọ ìgbà yẹn ni a máa forí gbórí káàkiri ẹ̀ pò wá ní bóró mọ́ nígbà yẹn ẹ máa ṣe security summit rọ́ káàkiri Sunday Adéníyì yẹn mọ̀ gbowó ṣà ló wà bẹ́ẹ̀ yẹn wọ́n sọ wípé náwọn ò gba nǹkan kan sẹ́ẹ̀ yàrá ń tà wọn ní ṣebí torí ẹ̀ náà lè ṣe lé wọn sẹ́yìn odi tẹ́ ṣe six àkáǹtì wọn tó wà bẹ́ẹ̀ yẹn gbogbo àkáǹtì wọn pátápátá ẹ jẹ́ kó ráyè ṣe bísínẹ́sì ẹ lọ bá wọn ẹ lọ ká wọn mọ́lé bàbá Buhari lọ ká wọn mọ́lé ó fẹ́ pa wọn ni Ọlọ́run ò pa ni ẹ tọ́ Ọlọ́run ò pa ẹ̀dá kan ò lè pa ni ẹ tún lé wọn sẹ́yìn odi àbí bẹ́ẹ̀ kọ́ káṣí sọ pé àwọn Fúlàní olórí burúkú ló ṣiṣẹ́ yẹn ṣé bàbá Jágá ti wà bẹ́ẹ̀ ṣe bọ́mọ Yorùbá ni wọ́n ní èèyàn ò kí mọ́ni ní mọ̀sán kó mú kíkan ni ṣé bàbá Jágá wà ń bẹ ọmọ wọn ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí ìdí ọmọ ẹlòmíì ṣé bàbá Jágá wà ń bẹ láti ìgbà tó ti wà ń bẹ báyìí nísìn wọ́n ṣe bí torí pé wọ́n fẹ́ please àwọn Fúlàní wọ́n ṣe bí pa àwọn òrìṣì Sunday Igboho kí lè ṣe sí Sunday Igboho tẹ́sís ó gba àkáǹtì wọn tẹ́lẹ̀ wọn sẹ́yìn òdì kí lè ṣe wọn ṣó pààyàn ni àwọn Fúlàní tó ń pààyàn àwọn terrorist tó ń pààyàn èwo lẹ ti mú èwo lẹ ti tì mọ́lé nínú gbogbo wọn àbí bẹ́ẹ̀ kọ́ ìka ní gbogbo yìí o ẹ̀yin ọba náà dẹ̀ ń wo ohun tí wọ́n ń tà ń sa ìkófálẹ̀ fàtíṣẹ́ ohun tà ń sọ náà nìyẹn ṣọmọ yíbò ní ṣe Sunday Igboho ni àbọ̀mọ Fúlàní àbọ̀mọ Haúsá ní ṣe Sunday Igboho ni tọ́wà ń bẹ̀ yẹn ni about 4-5 months ago kọ́ ni ta ló ń dọ̀bálẹ̀ káàkiri ta ló ń kúnlẹ̀ káàkiri gbogbo ẹ̀yin ọba ẹgbẹ́ security fún wa àlọ́lárí àràbọ̀ mo dẹ̀ mọ̀ pé èèyàn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tẹ bá fẹ́ ṣe àbòsí báyẹn máa ń dákẹ́ lórí nǹkan ni ṣẹ́ẹ̀ṣì ń ṣiṣẹ́ underground náà ni iṣẹ́ underground láti bí oṣù 4-5 eléyìí ò dáa bídíbídí àbí yín bèrè á bèrè lọ́wọ́ yín pẹ̀lú ìyàtẹ́ fi ń jà ìran Yorùbá yìí Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ èmi máa ń sọ fáwọn èèyàn pé wọ́n fọmọlúàbí kó wa lómi ọbẹ̀ jẹ ni ọmọlúàbí níbo ọmọlúàbí ẹgbẹ́ ọmọlúàbí sẹ́gbẹ́ kan kò sí nǹkan tó jọ ọmọlúàbí
ẹ gbójú yín fẹ́kùn kẹ́ gbé tẹkùn dání ni wọ́n tẹ̀yìn ò bá gbọ́mọ̀ ìyá yàn létí ọmọ bàbá ò lè rí yàn sá àwọn ohun èlò ẹ̀ṣọ́ ọmọlúàbí fún ọmọlúàbí níbo wọ́n fọ ọmọlúàbí brainwash yín ni sáíbà gbé mọ́ra lọmọlúàbí bẹ́ẹ̀ ni tẹ́ bá dì pẹ̀lú tẹ́ bá finá sí àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá àwọn afẹ́nifẹ́bi tán pera wọn láfẹ́nifẹ́re àwọn YC Yorùbá Council of Elder àwọn olówó wa àwọn ọlọ́rọ̀ wa àwọn bọ̀rọ̀kìnní wa àwọn ọba wa àwọn òjòyè wa tẹ́ bá dì pẹ̀lú àwọn politician wa àwọn gọ́fúnà wa pátápátá tòró lórí burúkú làwọn gọ́fúnà yẹn gbogbo pátápátá ló ń gba security owó security wọ́n ní bàbá Tinubu tún times 3 ẹ̀fọn gbàtí bàbá Tinubu débẹ̀ kí ló fi ń ṣe olórí burúkú ni wọ́n gba gọ́fúnà yẹn wọ́n já wèrè gan bó ṣe wà yẹn tẹ́ ẹ bá dì pẹ̀lú gbogbo sọ́pọ̀ tó wà ní gbogbo àwọn tó ń terrorize tó wà ìwọ̀n ọ̀pọ̀ tó wà wọn ọ̀pọ̀ tó mẹ́kúnnù tí ó gbọ́ mẹ́kúnnù bá jáde lẹ́kùn kò dẹ̀ sígbà tí má kò sì níjọ ìbà bẹ́ẹ̀ ni wàhálà èyí tá máa ṣe fún yín ájú ètò ṣe fún ọ ní Nepal lọ ájú ètò ṣe fún ọ ní Sri Lanka lọ ájú ètò ṣe fún ọ ní Morocco lọ ájú ètò ṣe fún ọ ní Kenya lọ ájú ètò ṣe fún ọ ní gbogbo bí táwọn mẹ̀kúnnù wọn tó ti dá sẹ́ẹ̀rí àfáwọn politician wọn ájú ètò ṣe fún ọ lọ Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ táwọn ọmọ mẹ̀kúnnù bá bínú tán ẹ̀ ní ríbi tẹ́ máa sá lọ gbà tó lórí burúkú ní gbogbo yín kọ̀ọ̀kan gbogbo ẹ̀yin gọ́vnà yẹn gọ́vnà olórí burúkú gọ́vnà Kwara State yẹn Abdulrahman Abdulrasaki olórí burúkú ọmọ àlè ṣebí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbogbo àwọn tó mú tó sọ pé wọ́n pààyàn sọ pé o wà nínú àwọn tí bẹ́ẹ̀ ni eléyìí ṣàlẹ̀ jẹ́dìlì o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé Victor wọ́n ní Victor bẹ́ẹ̀ ṣiṣẹ́ ni bàbá kan tó ń jẹ́ Victor ṣebí Victor yìí ló lọ gba ìbọn lọ́wọ́ àwọn ní òkè ọdẹ tó lọ gba ìbọn lọ́wọ́ àwọn ọlọ́dẹ wọn ní òkè ọdẹ tó sọ pé òun fẹ́ lọ bá wọn sáfìsì ẹ̀ tó jẹ́ pé ọjọ́ kejì làwọn Fúlàní wá pa wọ́n ní gọ́vnà Abdulrahman ókè ẹjẹ ìfàlẹ́jẹ́ sí bẹ́ẹ̀ ni ó wà káàkiri tó lọ́wọ́ tẹ́jẹ́ ìfàlẹ́jẹ́ sí Abdulrahman Abdulrasaki ṣebí ìwọ ni wọ́n sọ pé Victor yẹn bá ṣiṣẹ́ tẹ́ lọ pa àwọn ẹni ẹlẹ́ni tẹ́ lọ waste life àwọn ẹni ẹlẹ́ni olórí burúkú ni gbogbo pátápátá gbogbo ẹ̀yin gọ́vnà Nàìjíríà pátápátá especially ẹ̀yin gọ́vnà South West ẹ̀ ní ṣoríire tálálẹ́ bá ní kó da tọ́lọ́sàn bá ní kó da fún yín tọ́lọ́sàn bá ní kó da fún yín alálẹ́ máa yẹ ni játijàti rédèrèdè ló máa gbẹ̀yìn ayé yín ẹ wo ẹ ju àná lọ ẹ̀yin àtẹnilẹ́gbẹ́ ọ̀làjú yín lọ Ọlọ́run ẹ mọ nǹkan tó ń bọ̀ wá bá yín tó ẹ pọ́ lọ́hún ṣì yín lójú ni tó bá tẹ́ ẹ bá lajú rọ̀gọ̀dọ̀ bíi gílóòbù mọ́tò tẹ́ fi ń wò ojú má kọlugi tẹ́ fi ń wò yẹn tó bá yẹ pé ẹ mọ nǹkan tó ń bọ̀ wá fún yín ni wàláì ẹ ṣe nọ́mà tó lórí burúkú ni ṣé wọ́n fún yín lówó security summit ní kí nìkan tẹ́ fi ń ṣe tẹ́ ẹ jẹ́ kó máa pa àwọn ọ̀ràn mi tó ń pa àwọn ọ̀ràn mi ẹ ti yá wèrè o gbogbo ẹ gọ́vnà Lagos State o mò ń bọ̀ àbá yín mi tíra yìí ti ẹ má jẹ torí bọ̀dá àwọn wàásù mo ṣe jáde lẹ́nu mi tíra yìí ti ẹ̀yàn oh my God ẹ jẹ́ kí n dáadé bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin ọba ṣé bó ṣe ń pa wá yìí ṣó da bẹ́ẹ̀ yẹn ṣó da bó ṣe ń pa wá yìí bẹ́ẹ̀ ni tí kìnìún bá ń pa ọmọ táníkà wọn á ló ń fọ̀lú mọ́ ni tó bá ń pa ọmọ olówó ariwo ata tó bá di pé bóyá wọ́n ti ń gbé súnmọ́ yín nìsín wọ́n ti mú kan nínú ẹ̀yin first class ọba táwọn ti Fúlàní tó ti lọ ṣe tàwùtàwù fún nìsín gbogbo yín ẹ máa rìn ẹ máa lọ ẹ máa bọ̀ bí ìlẹ̀kẹ̀ ẹ máa lọ ẹ máa bọ̀ bí áńgẹ́lì tó mí sí flight Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ gba ẹni a máa sáré káàkiri ṣé Sunday nìyẹn tó sọ fún yín wọ́n sọ yí pé a ní àní ìdí owó ẹ kàn pàṣẹ fún mi nì bó ṣe ń pààrọ̀ mi yóò ń ta mí lára ẹ kàn pàṣẹ fún mi nì káwọnú gbó lọ bóòná ọmọ ogun wẹ̀yìn ẹ̀rọ bí ṣe Sunday bóòná ọmọ ogun wàláhì ó ní bàbá ìyá alájà ọmọ ogun ó ní bàbá ìyá alájà kùnrin máa ń pọ̀ ya ọmọ ogun ṣé torí pé wọn kì í kò ń fọ́nbù kò ń sọ̀rọ̀ àbí ẹ̀rọ wípé àwọn Ìbà Gani Adams tó lọ pe meeting ní last week àbí 2 weeks ago tó lọ pe meeting torí pé ó ti wò pé ok ó bá ṣe ń pààyàn yìí jẹ́ kí n tún bòbò àwọn Nigerian politician àwọn gọ́vnà yẹn jẹ́ kí n tún bòbò wọn tó ń béèrè owó wípé kẹ fún òun lówó tó pe security summit tó sọ pé òun náà mọ ogun irọ́ ni kò ní nǹkan tó fẹ́ ṣe fún yín Ìbà Gani Adams ní nǹkan ààrẹ ọ̀nà kakanfò modern ààrẹ ni wọ́n ogun mélòó ló ti jà ogun mélòó ní Ìbà Gani Adams ti jà ogun tó jà nígbà tàbíọ́lá ogun riot ló jà nígbà tàbíọ́lá wọn ò jagun àmọ́ ogun tí Chief Sunday Igboho jà bẹ́ẹ̀ ni ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ Chief Sunday Igboho jà bẹ́ẹ̀ ni kókèrè ogun òsì èyí tó lọ jà ní ẹ̀hùn Ìgàngán náà tó fi pé bóyá fi lé wọn lọ Ìbàràpá méjèèjì èdè ní wàláì wọn ò lè gbàgbé ìfà tó bá tiẹ̀ ń kọ ìwé gan pàápàá ó yẹ kí èèyàn kan jáde nínú Ìbàràpá méjèèjì kọ́kọ́ sórí nípa Chief Sunday Igboho Ìbàràpá méjèèjì wọn ò bí Fúlàní dákó lọ terrorize wọn níbẹ̀ báyìí nísìnyí wọ́n ti ń dáko bẹ́ẹ̀ ni tó lọ jà ogun tó jà ló lè lọ sí lóde wọn sẹ́yìn òdìnà ogun ní Ìbà Gani Adams dà riot lọ́jà wọn ò tí ì jagun bẹ́ẹ̀ ni wọn ò tí ì jagun wọ́n sáré lọ pé security summit ìpè kẹ lè rí pé àmúná mo gún o wọ́n gbé fídíò báyìí wọ́n gbé fídíò yẹn báyìí ọ̀nà ogun irọ́ ni o Chief Sunday
Ìgbòho sọ pé tó bá pé yìí nífẹ̀ẹ́ wa ni ẹ̀yin kábíyèsí táwa dọ̀bálẹ̀ fún yín káàkiri pé ẹ gbé security fún wa tó bá pé yìí nífẹ̀ẹ́ wa ni ẹ fẹ́ kó máa pa ọmọ Yorùbá tí ó bá ṣe pé bóyá titi yín nìkan torí fẹ́ jẹ titi yín nìkan ni kẹ́ ẹ máa oyè tí ó exist kẹ́ ẹ máa gbélé àwọn mẹ̀kúnnù lórí tí ó bá ṣe pé bóyá owó yẹn lẹ fẹ́ ẹni jọ́ mẹ́ta ikọ́ ni Ọọ̀ni of Ifẹ̀ tún lọ gbé mo ṣe padà bọ́ mbẹ́ nà anyway so ẹ̀yin kábíyèsí èyí tẹ̀ ṣe fún wa yóò dá o èyí tẹ̀ ṣe fún wa yóò dá Ọlọ́run ẹ̀dá gbọ́ anyway ẹ jẹ́ kí n sọ ẹni jọ́ mẹ́ta ni Ọọ̀ni of Ifẹ̀ tún lọ gbé oyè ẹ̀ ń ta oyè ní ara nǹkan tẹ́ fi ń balẹ̀ ayé jẹ́ náà nìyẹn ara nǹkan tẹ́ fi ń balẹ̀ ayé jẹ́ tẹ́ fi ń balẹ̀ Yorùbá jẹ́ náà nìyẹn ẹ ti dojú àṣà wa dé ẹ wò nísìn ẹnujọ́ mẹ́ta yìí ni Ọọ̀ni of Ifẹ̀ lọ gbé ẹ jẹ́ kí n kà á fún yín oyè ó ń ta oyè ní torí owó ni oyè tí Ọọ̀ni of Ifẹ̀ tó gbé fún Olúrẹ̀mí Tinubu ṣé wọn ò ní gba owó ni oyè tó kọ́ gbé fún oníta ìgbà kan gbà tán oyè kọ́ tán tí wọ́n ṣe status fún eré tán gbé èrè fún Ọọ̀ni màmá wa Olúrẹ̀mí Tinubu allegedly ṣe bí 1 billion ni 1 billion ni mo kàn fà allegedly sí ni ṣe bí 1 billion lọ gbé fún Táíwò dy báwo ni ṣòwò àpá mọ́mí nǹkan ṣe bí 1 billion ni màmá Olúrẹ̀mí Tinubu tó gbé fún Ọọ̀ni of Ifẹ̀ 1 billion lọ gbé fún wọn náà oyè wọn ta ni wọn ráyè tiwa owó làwọn ọba ní dọ́là tó bá ti rí dọ́là wọn ráyè ti tiwa bínibíní àbí o bèrèbèrè adé bèrè lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ṣe ń jẹ́ kó máa pa ìran mi àwọn ọmọ Yorùbá kò dábẹ́ yẹn wọ́n tún gbé kí ló dé kí ló ń pè òun lélẹ́yìn nísìn wọ́n ní bàbá aṣíwájú wọn fún bàbá Tinubu wọ́n fún bàbá Tinubu ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fún ìyàwó ní yèyé aṣíwájú of Oòduà land Olúrẹ̀mí Tinubu òun lélẹ̀ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àwọn já aṣíwájú ìyàwó wọ́n fún ní yèyé aṣíwájú of Oòduà land ìyẹn Olúrẹ̀mí Tinubu ọmọ wọn Fọláṣadé wọ́n fún ní ìyálọ́jà general gbogbo Nàìjíríà pátápátá òun ní ìyálẹ́jà àwọn Mrs Tinubu Òjó yẹn Fọláṣadé on the 21 kílẹ̀ ní 18 19 20 in 2 days time bí ajọ Saturday Seyitinubu torí owó náà ní gbogbo ẹ̀ Seyitinubu Ọọ̀ni of Ifẹ̀ kọ ọba kí lorúkọ Aláàfin of Ọ̀yọ́ àwọn náà tún fẹ́ fún Seyitinubu ní ọ̀kanlọ́mọ of Yorùbá land Olúṣèyí Abíọ́dún Tinubu kí ló dé ṣáyé wọn nìkan la wá ni a mọ̀ pé torí owó ni ṣùgbọ́n táyé wọn nìkan la wá ni ṣé gbogbo àwọn tó wá kù tẹ́ ń pe Seyitinubu ní ọ̀kan lọ́mọ báyìí nísìn ṣé àwọn tó wá kù nílẹ̀ Yorùbá rálẹ̀ ni wọ́n nígbà tẹ́ fún Seyitinubu lọ́kan lọ́mọ bàbá joyè aṣíwájú ìyá yèyé aṣíwájú ọmọ ìyálọ́jà general ọ̀kan lọ́mọ Seyitinubu ọ̀kan lọ́mọ kí ló dé ṣàwálé ayé yín ni ó ti máa ní iye tí Seyitinubu náà máa gbélé bẹ́ẹ̀ yẹn àfowó lẹ́yìn owó náà tún ni lẹ́yìn owó náà tún ni ẹ̀rọ ayé titi wa oyè tí torí ẹ̀ náà ni ẹ máa foyè yìí dá wàhálà lẹ̀ ṣé bí torí oyè yìí náà ló yin Wàsíù Àyìndé tó bọ̀dá Wàsíù tó ṣe tójú kòkòrò lọ sí Jẹ̀bú tó sẹ́pọ̀ àwọn fẹ́ jẹ Àwùjalẹ̀ tí ó tọ́ sí wọn owó tó gbé sílẹ̀ àlẹ́jì ni owó wọ́n sọ pé kíní tó jẹ náà olórí ọmọ ọba tọjẹ náà wọ́n nígbà tí ìyàwó allegedly wọ́n nígbà tí ìyàwó Ọọ̀ni of Ifẹ̀ ìyàwó Àwùjalẹ̀ last wife wọn tó fẹ́ fi wọ́n ní nígbà tí bàdá Wàsíù lọ bá wọn wípé àwọn fẹ́ jẹ kọ́ fáwọn olóyè wọ́n ní 20 million owó wípé mo kọ́kọ́ rí ẹ báyìí ná 20 million ni bàdá Wàsíù tó gbé fún ìyàwó allegedly tó gbé sí fún ìyàwó last wife Àwùjalẹ̀ lẹ́yìn yẹn tó wá lọ bá Àwùjalẹ̀ sọ̀rọ̀ tí Tinubu náà wá bá wọn ní millions ni owó lọ fi rà á eléyìí báyìí náà nísìn owó lọ fẹ́ fi rà á tó fẹ́ fi jàwùjá ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ṣé bọ́ bẹ́ẹ̀ ṣé ń lọ́kì tẹ́ ẹ bá gbà kí bọ́dá Wàsíù jẹ́ Àwùjalẹ̀ torí kò sí quality leader kankan lára wọn tó lè fi ẹni tí ò lè tó lé ẹ̀ tó fẹ́ tó lù kò lè tọ́ àárín ìyàwó ẹ̀ fi kánran kán ní tó fẹ́ tòlù kò lè tàárín àwọn ọmọ ẹ̀ kò lè tàárín àwọn máníjà àárín àwọn ẹlẹ́gbẹ́ wọn ò lè tàárín àwọn ọ̀rẹ́ wọn ẹ má jẹ́ kí wọ́n èmi ò bínú wọn ṣùgbọ́n kò tọ́ sí wọn kò tí kọ́ lọ sẹ́ńpẹ́ ó máa kàn wọ́n ó máa pè wọ́n kò tí kàn wọ́n bọ̀dá Wàsíù ẹ̀ lè jẹ́ ẹ má jẹ́ kí Tinubu náà dẹ̀ kó lẹ́sẹ̀ torí connection ẹ mọ̀ ẹ má jẹ́ kí Tinubu ẹ yọ̀mọ̀ Ìjẹ̀bú ẹ dúró tán ni ẹ má jẹ́ kí Tinubu ṣe bó ṣe dórí àwọn ọmọ Èkó má bẹ́ ẹ má jẹ́ kó ṣe iṣẹ́ yẹn fún wọn níjẹ̀bú ẹ yọ̀mọ̀ Ìjẹ̀bú ẹ má gbà o
bàdá wá sí òǹṣọmọ Ìjẹ̀bú wọn òǹṣọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni bóyá Èkìtì ni báwo ni bàbá yàn ṣe lè jẹ́ ọmọ Ìjẹ̀bú tó máa bàbá yàn máa kú sékìtì ọmọ àìsìn sékìtì ẹ̀dẹ̀ ń tanná wẹ́bí káàkiri irú like father like son irú tí bàbá Tinubu náà ṣe nìyẹn torí dè ní ta ló lè sọ pé èmi ni ẹ̀gbọ́n Tinubu o Tinubu yẹn kò ń ṣe orúkọ wọn gbogbo ilé ayé ṣe wá jẹ́ fèkì báyìí náà ẹ ṣe láìkí fèkì kẹ irọ́ ti pọ̀ jù irọ́ labí nìyí o Ọlọ́run irọ́ labí irọ́ Wùnmí irọ́ Gbèmí irọ́ Dèjì irọ́ Bánjí irọ́ ti bá sílé ayé gbogbo yín jẹ́ pátápátá kí ni nǹkan tó dé ìkà nìyí o bọ́dá Wàsíù ẹ lè jagunjalè yẹn kò tí ì kàn yín ẹ má fọwọ́ ọlá ẹ má fi ṣọ́ọ́sẹ́ pé kò sí èèyàn gidi kò sọmọ gidi kan níjẹ̀bú ni Ìjẹ̀bú wọn láì kò tọ́ sí ẹ̀yin bá wò níbo ń bẹ̀ so ẹ̀yin ọba ẹjọ́ tó lọ ẹdìdẹ sọ̀rọ̀ wẹ̀ mẹ́jọ pa wá tán o wọ́n sì ń pa wọn àṣàṣà náà sẹ̀ á ní mo níyàn ní Kogi wọ́n sì ń pa àwọn èèyàn ní Kogi sẹ̀ ṣé kí n fi fídíò wọn ni fídíò wà lọ́wọ́ mi mo náwọn èèyàn bẹ́ẹ̀ tó ń sẹ̀ndí fídíò wọn ò jẹ́ káwọn journalist gbé jáde ni wọn ò jẹ́ kí mídíà gbé jáde ni wọ́n ń pààyàn ẹ̀yin ọba ẹ̀dẹ̀ sọ nǹkan kan kò dáa o ọmọlọ́mọ ló dùn pé làbẹ́gúndé ọmọlọ́mọ ló dùn ránṣẹ́ dé tòrutòru kò dá ìtẹ́ ìṣe fún wa yóò dáa o ìka yóò dẹ̀ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ o ṣé torí kí n ṣe ilẹ̀ fòkó òdì yín bí wa mákanmákan lóye ń kan ni òye tó kan ráàwọ̀ máa kára ẹ̀dẹ̀ o á kàn yín o tó bá pa àwọn mẹ̀kúnnù tán wọ́n á fàbọ̀ lẹ́yìn lórí o Ọlọ́run ẹlẹ́dàá gbọ́ kò síbi tẹ́lẹ̀ yí gbà o kò sí ẹ̀ lè escape ẹ wò ṣe bá àwọn ọba kan lọ́pa ní 2 years ago tó ń bọ̀ láti meeting àwọn ọba mẹ́ta ìkan nínú wọn escape ìyẹn ní agbára àwọn bàbá wa lọ́wọ́ àwọn Fúlàní náà ń ṣoògùn èèyàn ọba ẹdìdẹ sọ̀rọ̀ wa o eléyìí ò dáa o èyí tẹ́ fi wá ṣe yìí ò dáa o tẹ́ fi wá gbá géèmù tẹ́ pé gbogbo kan tẹ́ mọ̀ kò ju owó lọ lẹ́yìn owó ni kò dá báyìí èèyàn ọba o ẹ ṣé mo dúpẹ́ oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ ṣé ẹkọ àìbínú. bàbá bàdá Wàsíù àbásọ o èdègbà àbásọ o èdègbà káfẹ́nìyàn jẹ́ musician kó tún má dùn sẹ́ríkì kó tún má dọba ẹ̀yin kọ́ ló kàn kò tí kàn yín wọ́n máa pè yín kò tí kàn yín ẹ lè jẹ́ torí pé ẹ ní quality tẹ lè fi to ìlú ilé yín débi tẹ máa fi to ìlú irọ́ ó ṣe wọ̀ èwo òrìṣà ẹ ṣé mo dúpẹ́ thank you so much I love you all oníyan ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ bá mi jẹ́ ẹni tó bá sọ pé èyí tí mo sọ yìí ó fẹ́ fi bí mi àìrójú àìráyè lọ́lọ́run máa bá mi gbé ba gbogbo ohun tó bá rò sí mi láburú á rò sákọ̀ bí ọ á má kọ̀ bí ọmọ ẹ̀ á mọ ọmọ ẹ̀ àárín á mú gbẹ̀yìn á wá mú òun fún ara ẹ̀ àìsàn tí ò gbógun lọ́lọ́run máa bá mi gbé ba játijàti rédèrèdè ló máa gbẹ̀yìn ayé ẹ̀ ìnira ló máa bá kú ikú òjijì ló máa ṣẹlẹ̀ sí onítọ̀hún ẹni tó bá sẹ́kùn fẹ́ fi ọ̀rọ̀ ẹnu mi bí mi bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn ìtọ́kè ń balẹ̀ kó tún padà sẹ́nu mọ́ ó ti dáṣẹ́ I love you all bye love you bye thank you.